ẹ̀kalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́ láti rí i dájú pé àwọn obìnrin ní ẹnu lọ́rọ̀ nínú ṣíṣe àwọn ìlànà ṣíṣe àwọn ìpinnu àti ìdàgbàsókè orílẹ̀-èdè kì í ṣe àwọn ìdájọ́ òdodo nìkan ṣùgbọ́n ó tún ṣe pàtàkì fún ìdàgbàsókè ìdúróṣinṣin. Arábìnrin àkọ́kọ́ tí í ṣe aya ààrẹ orílẹ̀-èdè ìyẹn Olúrẹ̀mí Tinubu ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ ìṣíde rẹ̀ ní Art of Governance Exhibition lólùlù ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Adéníyì Táíwò ni ó jábọ̀ ìròyìn náà. Ìwé òfin láti ṣe àtúnṣe sí òfin ilé ẹ̀kọ́ gíga polytechnic ti ìjọba àpapọ̀ tọdún 2004 láti ṣe àtúnyẹ̀wò àti fífẹ̀ ètò ìṣàkóso ìgbìmọ̀ polytechnic ti di ohun tí ó gba ìjókòó ẹlẹ́ẹ̀kejì ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ìwé òfin náà ni ó ń wá àfikún àwọn aṣojú àwọn ẹgbẹ́ ilé-iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ bíi ìgbìmọ̀ orílẹ̀-èdè fún ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ara ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ àti ìfòpin sí HND láti sọ di ìfigagbága pẹ̀lú ìwé ẹ̀rí dègírì. Nínú àwọn ohun tí wọ́n tún gbà lérò níbi ìjókòó wọn ọ̀hún ni bí àwọn ilé ìgbìmọ̀ náà tún sọ̀rọ̀ lórí ìrónilágbára fún àwọn tí ó farakásá nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ní ìpínlẹ̀ Borno tí wọ́n fẹ́ tí àwọn olùfarakásá ọ̀hún sì fẹ́ kó lọ sí ilé wọn. Fún ìpinnu láti dáàbòbò ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ rẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe àgbékalẹ̀ ìpolongo gbígbógun ti oògùn olóró èyí tí ó mú kí ìfọwọ́sowọ́pọ̀ wọn ó lọ́rìn sí i láti fòpin sí lílo oògùn olóró ní àwọn ilé ìwé wa. Akọ̀ròyìn wa Káyọ̀dé Ọ̀làdọ̀ṣù ni ó jábọ̀ ìròyìn náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Pé àpèjá rẹ̀ ní ìwádà ilé war against drug abuse ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn títí Ọ̀ṣun níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti péjọ ní Iléṣà Grammar School láti kọ́ àti láti mọ àwọn ewu tó rọ̀ mọ́ àṣìlò oògùn pàápàá jùlọ oògùn olóró. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun Adélékè ṣàlàyé pé èrèdí gbígbé ètò náà kalẹ̀ ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣetán láti gbógun ti ìwà lílo oògùn olóró pàápàá jùlọ láàrin àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwùjọ lápapọ̀. Ó tẹ̀síwájú pé èyí ni wọ́n gbé kalẹ̀ láti lè mú àdínkù àti ìpínwọ́ ìwà láabi yìí láwùjọ. Àwọn tí wọ́n sọ̀rọ̀ níbi ètò náà wá gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì ní ó di dandan bí wọ́n ṣe ṣetán láti mú kí ìpolongo yìí kó fẹsẹ̀ rinlẹ̀ láti àwọn ilé ẹ̀kọ́ èyí tí yóò jẹ́ kí ìpolongo yìí kó fẹsẹ̀ múlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpolongo náà tí wọ́n yóò gbé káàkiri ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta nípínlẹ̀ Ọ̀ṣun ni yóò máa tẹ̀síwájú láti máa pèsè ìlanilọ́yẹ̀ àti ìrónilágbára fáwọn ọ̀dọ́ lójúnà láti jìnnà sí lílo oògùn olóró. Káyọ̀dé Ọ̀làdọ̀ṣù ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA. Ìṣúná owó tọdún 2025 tí iye rẹ̀ tó tírílíọ̀nù márùnléláàádọ́ta ó dín ní díẹ̀ ìyẹn 54.99 tírílíọ̀nù náírà kì í ṣe ìwé ìṣúná nìkan wọ́n tún jẹ́ ìgbésẹ̀ tó lọ́rìn fún èròǹgbà sí ìfaradà ọrọ̀ ajé ìdúróṣinṣin àwùjọ àti ìlọsíwájú orílẹ̀-èdè. Èyí ni ìdánilójú láti ọ̀dọ̀ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammad Idris níbi ìpàdé àwọn akọ̀ròyìn tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lólùlù ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Saliu Gwanara ni ó jábọ̀ ìròyìn náà. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lábẹ́ alábòjútó ìfẹ̀yìntì ìdánilójú àjọṣepọ̀ ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì gbé ìfẹ̀hónúhàn wọn náà lọ sí ẹnu ọ̀nà àjọ NICOM tí í ṣe National Insurance Commission níbi tí wọ́n ti ń béèrè owó ìfẹ̀yìntì olóṣù mẹ́fà tí wọ́n jẹ wọn. Akọ̀ròyìn wa Joseph Osen ń jábọ̀ ìròyìn wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yìí fẹ́ kí ìjọba àpapọ̀ ó bá wọn dá sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí dájú pé owó làágùn aláàrù kò gbọ́dọ̀ gbẹ. Ìròyìn tí a ní fún yín ní Yorùbá lọ́jọ́ tòní kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.